orúkọ Jésù, orúkọ Jésù. Ọlọ́run á gbé yín ga yín lógo lẹ́ẹ̀kan sí. Ọlọ́run gba ọpẹ́ wa fún àkókò yìí ètò ẹmú kó wáyé. Ọlọ́run gba ìyìn wa fún àtìlẹ́yìn yín lórí ayé wa. Ọlọ́run ẹ ṣé, gba ọpẹ́ wa. Bàbá, a tún fẹ́ lọ nínú ọ̀rọ̀ yín ní wákàtí. Olúwa darapọ̀ mọ́ wa. Ọlọ́run bá wa sọ̀rọ̀. Ọlọ́run bá wa sọ̀rọ̀. Ọlọ́run tì wá lẹ́yìn, mú wa ṣàṣeyọrí. Gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa. Àmín. Praise the Lord. Hallelujah. Kókó ọ̀rọ̀ wa ti wákàtí yìí, ti àkókò yìí ni ṣọ́ra fún ọ̀rẹ́ apá kejì. Ṣọ́ra fún ọ̀rẹ́ apá kejì. A rí pé a ti ń bá àkòrí yìí ń bọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀. So apá kejì ṣọ́ra fún ọ̀rẹ́ ni mo tún fẹ́ sọ̀rọ̀ nípa rẹ̀ ní àkókò yìí. Bí ẹ sì ń tẹ́tí sílẹ̀ ń gbọ́ mi ní orúkọ Jésù, Ọlọ́run ó dára wà pẹ̀lú yín. Ṣọ́ra fún ọ̀rẹ́ apá kejì. A rí wípé àwọn ọ̀rẹ́ tí a ń ní lóríṣiríṣi ọ̀nà. Àwọn ọ̀rẹ́ kan wà, àwọn ọ̀rẹ́ tí wọ́n máa ń tún ayé ẹni ṣe, wọ́n wà. Àwọn ọ̀rẹ́ tí sì ń ba ayé ẹni jẹ́ náà, wọ́n wà. Gẹ́gẹ́ bí eléyìí tí a ń bá bọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀, a rí pé a ti sọ̀rọ̀ lórí bí àwọn ọ̀rẹ́ bí wọ́n tó ń ba ayé èèyàn jẹ́, bí wọ́n ṣe kúnta. Àwọn ọ̀rẹ́ tí wọ́n ti ní ṣíṣe, àwọn ọ̀rẹ́ alágàbàǹgebè, àwọn ọ̀rẹ́ oléké, àwọn ọ̀rẹ́ onírọ́. Èyí tí a ti mẹ́nubà sẹ́yìn. So a tún tẹ̀síwájú nínú rẹ̀. Àwọn ọ̀rẹ́ tí wọ́n ń ṣekú pani. Àwọn ọ̀rẹ́ tí wọ́n fa ikú òjijì bá ènìyàn láyé. Wọ́n tún pọ̀ káàkiri jàǹtìrẹrẹ. A rí wípé ọ̀rẹ́ mi máa lọ sínú ilé ọ̀rẹ́ rẹ̀, yóò sì tán jáde láti lọ tàn pa. Ọ̀rẹ́ mi ló máa ṣokùnfà ikú òjijì wá bá ọ̀rẹ́ rẹ̀ nínú ilé. Ṣé a lè perú àwọn ọ̀rẹ́ wọ̀nyí ní ọ̀rẹ́ tòótọ́? Ṣé a lè perú àwọn ọ̀rẹ́ wọ̀nyí ní ọ̀rẹ́ gidi? Ṣé a lè perú àwọn ọ̀rẹ́ wọ̀nyí ní ọ̀rẹ́ tó ṣe é tẹ̀lé tàbí ọ̀rẹ́ tó ṣe é mú yangàn? Ọ̀rẹ́ tó wá sínú ilé, ọ̀rẹ́ tó wá sínú ilé ọ̀dọ̀ rẹ, tó wá bẹ́ẹ̀ sọ̀rọ̀ mọ́nàmọ́ná, tó sì jẹ́ pé ṣe ló fẹ́ tàn ẹ́ lọ pa títí tó fi tẹ̀lé. Àìmọye ọ̀rẹ́ irú ẹ̀ lénìí tí wọ́n ti tan àwọn ọ̀rẹ́ wọn lọ padà nù. So àwọn ọ̀rẹ́ mìíràn wọ́n ṣe kí ni o, wọ́n jẹ́ ọ̀rẹ́ aṣekúpani. Wọ́n jẹ́ ọ̀rẹ́ aṣekúpani. Praise the Lord. Ẹ jẹ́ ká wo inú ìwé mímọ́, ìwé Genesis orí 24 ẹsẹ̀ 1 síwájú. Tí a bá wo ẹsẹ̀ yẹn, wọ́n ní Dínà ọmọbìnrin Leah tí ó bí fún Jákọ́bù sì jáde lọ láti wo àwọn ọmọbìnrin ìlú náà. Láti jáde lọ wo àwọn ọmọbìnrin ìlú yẹn ni pé ó fẹ́ lọ wo àwọn ọ̀rẹ́ rẹ̀. Ó fẹ́ lọ sí ọ̀dọ̀ àwọn ọ̀rẹ́ rẹ̀ kó wò bí ìlú ṣe rí, kó bá wọn ṣeré. Ṣùgbọ́n ohun tó ṣẹlẹ̀ sí ní ìgbẹ̀yìn. Wọ́n ní ọkàn rẹ̀ sì fà mọ́ verse 2. Nígbà tí Ṣékémù ọmọ Ámórì ará Ífì ọmọ aládé ìlú náà rí i, ó mú un, ó sì wọlé tọ̀ ọ́, ó sì bà á jẹ́. Ṣé ẹ ti rí? Ọ̀rẹ́ ló wá lọ o. Nípasẹ̀ ọ̀rẹ́ ló fi jáde pé kóun ṣeré jáde. Ṣùgbọ́n wọ́n jẹ́ kó yé wa pé nígbà tí àwọn ọmọ aládé ìlú náà rí, ojú wọn tàn mọ́. Wọ́n ní láti fà á. Ìgbà tí wọ́n fà á, tí wọ́n bá sọ̀rọ̀, tí wọ́n fẹ́ bà á jẹ́, àwọn ọ̀rẹ́ rẹ̀ obìnrin tó wá lọ, wọ́n gbèjà rẹ̀. Wọ́n sọ pé kán fi sílẹ̀. Wọ́n sọ pé kán má bà á jẹ́. It's like bí ìgbà tí èèyàn bá fi ọgbọ́n tàn yàn jáde nínú ilé tó débi tó ń lọ, tán wá gbé assignment wọn jáde fún un. Bẹ́ẹ̀ ló ṣe rí lójú ti tèmi. So oríṣiríṣi àwọn ọ̀rẹ́ bẹ́ẹ̀ náà ló wà lónìí tí wọ́n ṣe kíni, tí wọ́n á tan ọ̀rẹ́ wọn jáde nínú ilé láti lọ ba ayé ẹ̀ jẹ́. Tí wọ́n á tan ọ̀rẹ́ jáde nínú ilé láti lọ ṣekú pa ọ̀rẹ́. Tí wọ́n á tan ọ̀rẹ́ jáde nínú ilé láti lọ fa àkóbá bá ayé ọ̀rẹ́. Praise the Lord. Verse 3, wọ́n ní ọkàn rẹ̀ sì fà mọ́ Dínà omidan Jákọ́bù, ó sì fẹ́ omidan náà, ó sì sọ̀rọ̀ rere fún omidan náà. Ṣékémù sì sọ fún Ámórì bàbá rẹ̀ pé
fẹ́ omidan yìí fún mi ní aya. Ó dẹ̀ jẹ́ ìlú tí à ń sọ yóò jẹ́ ìlú tí wọ́n ti gbúdọ̀ fẹ́ ọkọ. Ó jẹ́ ìlú tí wọ́n ti gbúdọ̀ yàn nítorí pé ìlú tí Ọlọ́run bínú sí ni. Ṣùgbọ́n a rí wípé nípasẹ̀ ọ̀rẹ́ ó ṣe kí ni o, ó ti lọ kó síbi tí ò yẹ kó kó sí. Ó ti lọ wọnú ibi tí ò yẹ kó wọ̀. Ǹjẹ́ àwa náà lónìí, irú ọ̀rẹ́ wo lẹ̀ ń bá rìn? Irú ọ̀rẹ́ wo ni mò ń bá rìn? Ṣé kìí ṣe ọ̀rẹ́ aṣekúpani? Ṣé kìí ṣe àwọn ọ̀rẹ́ atannipa? Tó bá pé ọ̀rẹ́ atannipa ló ń bá rìn, tó bá pé ọ̀rẹ́ oní alárekérekè tó ń fi àrékérekè ń bá ẹ lò, tètè ṣàkíyèsí kó o tètè pẹ̀yìn dà níbẹ̀ lónìí. Bí o sì ti ń ṣe, Ọlọ́run ràn ẹ́ lọ́wọ́. Ìkejì, nípasẹ̀ ọ̀rẹ́ ẹlòmíràn ti yan ọkọ tàbí aya tí kò yẹ kó yàn. Ọ̀rẹ́ ni ó mọ sọ fún ẹ pé ó fine, ṣèbó lówó, èèyàn ńlá ni, ó jẹ́ fẹ́. Meanwhile, tó bá fẹ́, ẹ lè má jọ last. Tó bá fẹ́, ó lè jẹ́ pé èní ìjà ọ̀la ìjà, ṣùgbọ́n nípasẹ̀ ọ̀rẹ́ ó ti yan ọkọ tàbí aya tí ò yẹ kó yàn. Ọ̀rẹ́ ti gbà ẹ́ nímọ̀ràn búburú nípasẹ̀ ọkọ tàbí aya tó fẹ́. Ọ̀rẹ́ ti gbà ẹ́ nímọ̀ràn búburú, ọ̀rẹ́ ti gbà ẹ́ nímọ̀ràn tí kò dáa. Ìwọ náà tẹ̀lé ìmọ̀ràn yìí. Wà á rí pé nígbà tó bá yá, tó bá bẹ̀rẹ̀ sí ní dojúkọ ìṣòro tàbí ìdààmú nílé ọkọ tàbí ilé aya, òun kọ́ ní wàá bẹ́ẹ̀ gbé bẹ́ẹ̀, òun kọ́ ní wàá mú bẹ́ẹ̀ dojúkọ ìṣòro. Instead tó yẹ kó bẹ́ẹ̀ wọlé àdúrà, ọ̀nà tí ó wàá fi kúrò nílé ọkọ yẹn, òun ni ó tún máa bẹ́ẹ̀ wá. So ọ̀pọ̀lọpọ̀ ọ̀rẹ́ ti ṣe kí ni o, ó ti ti ẹlòmíràn láti ṣe ọkọ fẹ́ tàbí ṣe aya fẹ́. Kíyèsára, ìwọ tírú nǹkan bí eléyìí ń ṣẹlẹ̀ sí, kíyèsára. Nípasẹ̀ ọ̀rẹ́ ẹlòmíràn ti ṣe iṣẹ́ tí ò yẹ kó ṣe o. Ọ̀rẹ́ ni ó máa demand iṣẹ́ tó yẹ kó ṣe fún ẹ. Ọ̀rẹ́ ni ó sọ pé tó bá ṣe eléyìí ọ̀nà rẹ̀ á là. Ọ̀rẹ́ ni ó sọ fún ẹ pé ṣiṣẹ́ yìí pé owó sì wà ń bẹ o. Ìwọ náà ti wá rí pé lóòótọ́ owó wà ń bẹ, ṣùgbọ́n tó yẹ pé iṣẹ́ tó yẹ pé kì í ṣe ìfẹ́ Ọlọ́run. Iṣẹ́ tó yẹ pé inú Ọlọ́run ò dùn sí. Iṣẹ́ tó yẹ pé ìgbé ayé ẹ̀ṣẹ̀ paraku wà nínú iṣẹ́ náà. Iṣẹ́ tó yẹ pé tọkùnrin ò bá tí ì fọwọ́ tẹ̀yìn lára tàbí bá yín sùn, iṣẹ́ yẹn kò tí ì lọ déédéé bó ṣe yẹ kó lọ. Irú ọ̀rẹ́ bẹ́ẹ̀ yẹn, ọ̀rẹ́ akóniṣìnà, ọ̀rẹ́ akóniṣìṣe ni. Ọ̀rẹ́ tó ń tini láti ṣe iṣẹ́ tí inú Ọlọ́run ò dùn sí. Ọ̀rẹ́ tó ń tini láti ṣe ohun tí Ọlọ́run lòdì sí. O gbọ́dọ̀ yàgò fún, o gbọ́dọ̀ ṣọ́ra fún. Ìkẹta, nípasẹ̀ ọ̀rẹ́, ó ti kùnà pátápátá. Ọ̀pọ̀lọpọ̀ ti kùnà nípasẹ̀ ọ̀rẹ́ o. Ó ti kùnà pátápátá. Ọ̀pọ̀lọpọ̀ ti kùnà. Nípasẹ̀ ọ̀rẹ́ ẹlòmíràn ó ti ṣe ẹsẹ̀ gbé tàbí ṣìnà. Ẹlòmíràn ti ṣe ẹsẹ̀ gbé, ẹlòmíràn ó ti ṣìnà. Ohun tó yẹ kó ṣe láyé nípasẹ̀ ọ̀rẹ́ ni. Níbo lọ̀rẹ́ ti kó ẹ ṣìnà? Níbo lọ̀rẹ́ ti mú ẹ ṣe ẹsẹ̀ gbé? Tètè yẹ ara rẹ wò báyìí o. Wọ tí irú ọ̀rọ̀ yìí bá ń bá wí, yẹ ara rẹ wò pé níbo ni ọ̀rẹ́ ti mú mi ṣe ẹsẹ̀ gbé? Níbo lọ̀rẹ́ ti kó mi ṣìnà? Ọ̀pọ̀lọpọ̀ ọ̀rẹ́ ti mú ọ̀pọ̀lọpọ̀ ṣìnà. Mo rántí ọ̀rẹ́ kan gbà kan, nígbà tí wọ́n jọ ń ṣe ọ̀rẹ́ kòríkòsùn náà pera wọn. Ìgbà tí ìkan nínú àwọn ọ̀rẹ́ yẹn tó ní ọ̀rẹ́ ọkùnrin. Ìgbà ọ̀rẹ́ ọkùnrin tó wá ní bó ṣàṣe bá sùn tó lóyún nìyẹn. Ìgbà tó bá sùn tó lóyún, ìgbà tó máa bọ̀rẹ́ rẹ̀ obìnrin tọ́jọjọ́ rẹ̀ tímọ́tímọ́, òun mà ti lóyún, kí ni kóun ṣe báyìí? Ìyá àti bàbá òun mà gbọ́dọ̀ mọ̀. Ìgbà tọ́rẹ́ máa gbà nímọ̀ràn rẹ̀ ni ó jẹ́ tètè wá lọ ṣẹ dànù. Tó o bá fẹ́ kí àwọn òbí rẹ̀ ó mọ̀. Ìyẹn náà gba hospital, wọ́n gba ilé quack doctor, kì í ti ẹ̀ ń ṣe hospital náà gbà lọ pé kán lọ yọ oyún láì jẹ́ kẹ́nikẹ́ni ó mọ̀. Àwọn ọ̀rẹ́ méjèèjì fara wọn lọ́wọ́ lọ sílé quack doctor láti lọ yọ oyún. Ìgbà tán yọ oyún tán, bọ́ọ̀rẹ́ ṣe ń mú ọ̀rẹ́ rẹ̀ dénú ilé. Ìgbà tó máa sùn, wọ́n rò pé ó sùn ni, wọ́n mọ̀ pé ó ti ṣe kí ni, wọ́n mọ̀ pé ó ti gbabẹ̀ lọ, wọ́n mọ̀ pé ó ti kú. Meanwhile, ọ̀rẹ́ ò lè sọ pé táwọn lọ ṣe ní fáwọn òbí. Ọ̀rẹ́ ò lè sọ pé òun lòún mú lọ bí tó ti lọ ṣẹ́yún. Torí ìgbà tí yẹn ti kú, ta ló fẹ́ sọ̀rọ̀ pé tó ṣẹlẹ̀ sóhun lélẹ̀. So ọ̀rẹ́ ní láti pa ẹnu mọ́, ó dákẹ́. Meanwhile, òun ló gbà nímọ̀ràn pé kó jẹ́ káwọn lọ ṣe oyún yẹn. Irú àmọ̀ràn wo náà lọ̀rẹ́ ti gbà ẹ́? Irú àmọ̀ràn wo náà ti fún ẹ?
àmọ̀ràn wípé kó máa lọ ilé boyfriend kan lọ máa bá ẹ sùn, àmọ̀ràn wípé kò ṣe nǹkan kan tó bá ní boyfriend, tó bá lọ́kọ, tó bá ní ọ̀rẹ́ ọkùnrin tó bá fẹ́ máa bá ẹ sùn gan kó tó fẹ́ sínú ilé kò ṣe nǹkan kan náà. Àbí àmọ̀ràn wípé tó bá lóyún ṣèbí wàá dẹ̀ lọ́ṣẹ tó bá tí ì ṣe tán. Irú àmọ̀ràn wo ni ọ̀rẹ́ rẹ ń gbà ọ́ tí wọ́n náà sì ń tẹ́tí sí tó dẹ̀ lè ba tiẹ̀ jẹ́? Ìbá dára ní àkókò yìí kó tètè padà, ìbá dára ní wákàtí yìí kó tètè sá nírú ọ̀dọ̀ ọ̀rẹ́ bẹ́ẹ̀, torí pé ọ̀rẹ́ aṣekúpani nírú ọ̀rẹ́ bẹ́ẹ̀, ọ̀rẹ́ abayé ẹni jẹ́, ọ̀rẹ́ tó ń ṣini lọ́nà. Lórúkọ Jésù, èmi àti yín, ọ̀rẹ́ abanijẹ́, ọ̀rẹ́ tí ń ṣini lọ́nà, a ò ní kó sọ́wọ́ wọn. Ìwọ tó sì ti kó sọ́wọ́ wọn, Ọlọ́run ó fà ẹ́ jáde. Nípasẹ̀ ọ̀rẹ́, ẹlòmíràn ti bọ́ sínú ìgbèkùn Sátánì. Nípasẹ̀ ọ̀rẹ́, ọ̀pọ̀lọpọ̀ ti bọ́ sínú ìgbèkùn Sátánì. Ìwọ tó ti bọ́ sínú ìgbèkùn Sátánì nípasẹ̀ ọ̀rẹ́, Ọlọ́run ó fà ẹ́ jáde o. Bóyá o jẹ́ ọmọ Ọlọ́run tẹ́lẹ̀tẹ́lẹ̀, òun ṣe déédé níwájú Ọlọ́run, òun ṣèfẹ́ Ọlọ́run, ṣùgbọ́n nípasẹ̀ ọ̀rẹ́ tó ní, o ti bọ́ sínú o ti ń gbègbé ayé ẹ̀ṣẹ̀, o ti ń hùwà tí kò tọ́, o ti ń hùwà tí ò fi ògo fún Ọlọ́run. Nípasẹ̀ ọ̀rẹ́, kò mátà, kò míì, kò nítumọ̀, kò ṣe nǹkan kan, ìwọ náà wá ń tẹ̀lé. Ní ìwà ọmọ Ọlọ́run ni ẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀, òun gbégbé ayé wà bí Ọlọ́run tẹ́lẹ̀tẹ́lẹ̀, ṣùgbọ́n nísìnyí ńkọ́, ìgbé ayé rẹ ti yàtọ̀ sí tàtijọ́, o ti di ọmọ lẹ́yìn Sátánì. Ìbá dára báyìí kí o tètè padà, ìbá dára báyìí kí o tètè padà o. Ọlọ́run pè ẹ́ ní wákàtí yìí pé kó o padà wá sí ọ̀dọ̀ òun. Ó ṣetán láti gbà ọ́, yóò sì gbà ọ́ tí o bá ṣetán láti padà sí ọ̀dọ̀ rẹ̀. Ọlọ́run ó ràn ẹ́ lọ́wọ́. Nípasẹ̀ ọ̀rẹ́, o ti pa àwọn òbí rẹ tàbí ẹbí rẹ tì. Nípasẹ̀ ọ̀rẹ́, o ti pa àwọn òbí rẹ tì, o ti pa ẹbí rẹ tì. Ọ̀rọ̀ tóbi bá ń sọ, ọ̀rẹ́ táwọn òbí ẹ ń sọ kò jẹ́ nǹkan kan sí ẹ mọ́. Nípasẹ̀ ọ̀rẹ́, àmọ̀ràn tí àwọn òbí rẹ bá ń gbà ẹ́ pé ṣe báyìí kò jẹ́ nǹkan kan sí ẹ mọ́. Títọ̀rẹ́ yẹn gan ni number 1 nínú ayé rẹ. Títọ̀rẹ́ yẹn gan ló ń gbé lékè. Títọ̀rẹ́, àmọ̀ràn rẹ ló ń tẹ̀lé. Ìbá dára lónìí kó o tètè padà sẹ́yìn, kó o tètè yí padà. Padà ní ọ̀dọ̀ rẹ aṣekúpani, padà ní ọ̀dọ̀ rẹ aṣinilọ́nà, padà ní ọ̀dọ̀ rẹ amúniṣe ẹsẹ̀ gbé. Tètè padà. Ọlọ́run pè ẹ́ ní wákàtí pé kó o padà wá sí ọ̀dọ̀ òun. Nípasẹ̀ ọ̀rẹ́, o ti pa Ọlọ́run tì pátápátá, o ti kúrò ní ìlànà ti Ọlọ́run. Ọlọ́run pè ẹ́ pé padà wá. Tó bá padà lónìí, Ọlọ́run ṣetán láti gbọ́ ọ. Ìwọ arábìnrin tó ń gbọ́ mi, bóyá o ti filé sílẹ̀, o ti filé ọkọ rẹ sílẹ̀, o ti fi àyè rẹ sílẹ̀ nítorí ọ̀rẹ́, nítorí àmọ̀ràn búburú tí ọ̀rẹ́ fún ọ. O jẹ́ tètè padà báyìí. Bóyá o ti filé ọkọ rẹ sílẹ̀ nítorí àmọ̀ràn búburú tí ọ̀rẹ́ rẹ fún ọ. Bóyá o ti filé sílẹ̀ nítorí àmọ̀ràn búburú o ti filé àwọn òbí rẹ sílẹ̀ nítorí àmọ̀ràn búburú tí ọ̀rẹ́ fún ọ. O ti fi ibi tó ti ń jẹ, tó ti ń rí jẹ, tó ti ń rí mu, o ti fi bẹ́ẹ̀ lẹ̀ nítorí àmọ̀ràn búburú tí ọ̀rẹ́ fún ọ. Ìbá dára kó o tètè ronú ẹ wò, kó o tètè ronú pìwàdà ní àkókò yìí kí o padà, kí ó tó pẹ́ jù fún ọ. Kó tó di pé ẹlòmíràn ó gba ilé náà lọ́wọ́ rẹ, tètè padà. Kó tó di pé ẹlòmíràn ó gba àyè ibùjókòó rẹ ní ọwọ́ rẹ, tètè padà. Tètè padà báyìí o. Ọlọ́run pè ẹ́ pé kó ṣe kí ni o, wípé kó padà. Kò sí ọ̀rẹ́ tó dàbí Jésù. Ìdí nìyẹn tí ìwé orin wa yẹn fi sọ fún wa wípé ọ̀rẹ́ bí Jésù kò sí láyé yìí. Jésù nìkan lọ̀rẹ́ òtítọ́. Ọ̀rẹ́ ayé yìí lè kọ̀ni sílẹ̀. Ṣùgbọ́n Jésù kò jẹ́ gbàgbé wa, kò jẹ́ gbàgbé wa o, kò jẹ́ gbàgbé wa. Ọ̀rẹ́ òtítọ́ o, kò jẹ́ gbàgbé wa. Ọ̀rẹ́ bí Jésù kì í fìyàn sílẹ̀. Ọ̀rẹ́ tí ayé ní máa ń fi ní sílẹ̀ nígbà tó bá ti rí pé ìṣòro dé. Ọ̀rẹ́ tí ayé ló máa ń fi ní sílẹ̀ nígbà tó bá ti rí pé ó ti ń la ìṣòro tàbí ìdààmú kan kọjá. Ọ̀rẹ́ tí ayé ló máa ń fi ní sílẹ̀ nígbà tó bá ti rí wípé òun ti bá ẹ kan ògiri, yóò wá padà lẹ́yìn rẹ̀. Ọ̀rẹ́ tí ayé ló máa ń fi ní sílẹ̀ nígbà tó bá ti rí wípé nǹkan le, tó bóyá o ti rí jẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó ń rí ọwọ́ tì bọ ẹnu, tó bá ti lọ kù díẹ̀ káàtó wàá rí pé ọ̀rẹ́ rẹ yóò yí ẹ̀yìn padà sí ọ. Ọ̀rẹ́ tí ayé nìyẹn. Ṣùgbọ́n ọ̀rẹ́ bí Jésù, àtìgbà tó wà àtìgbà tí kò sí, ó wà pẹ̀lú rẹ. Ó wà níbikíbi tó bá ń lọ, ó ń bẹ ẹ́ lọ bíkíbi tó bá ń lọ.
ibikíbi tó bá wà ó bẹ́ẹ̀ jù wá ń bẹ̀, ibi tó bá jókòó sí ó bẹ́ẹ̀ jókòó síbẹ̀, ibi tó bá ti ń jẹun bẹ́ẹ̀ jẹ ń bẹ̀, ibi tó bá ti ń mu ó bẹ́ẹ̀ mu níbẹ̀, ibi tó bá ti ń sọ̀rọ̀ ń ṣe kí ni ó wà ń bẹ̀ pẹ̀lú rẹ. Ṣùgbọ́n ọ̀rẹ́ ti ayé tó bá ti kù díẹ̀ káàtó tó sáfẹ́rẹ́, wàá mọ̀ wípé kò sí ọ̀rẹ́ mọ́. Tàbí bóyá ó rí pé òun la ìṣòro kan kọjá, wàá rí pé yóò sá fún ọ, yóò fi ọ sílẹ̀. Ṣùgbọ́n ọ̀rẹ́ bíi Jésù kì í fi ní sílẹ̀. Ọ̀rẹ́ bíi Jésù máa ń wà ní ọ̀dọ̀ èèyàn tipẹ́, ó máa ń lẹ̀ mọ́ èèyàn tipẹ́tipẹ́ ni. Ọ̀rẹ́ bíi Jésù máa ń wà pẹ̀lú èèyàn ní gbogbo ìgbà ni. Ọ̀rẹ́ bíi Jésù máa ń tini lẹ́yìn ni. Ọ̀rẹ́ bíi Jésù máa ń dúró tì ènìyàn. Ọ̀rẹ́ bíi Jésù máa ń gbani nígbà tí èèyàn bá ń la ìṣòro tàbí ìdààmú kan kọjá. Irú ọ̀rẹ́ wo lo yàn láàyò lónìí? Ṣé Jésù ló fi ṣọ̀rẹ́ kòríkòsùn rẹ ni? Àbí ènìyàn nígbà tí o bá wà nínú ìpòrúru? Jésù yẹn náà ló yẹ kó o máa pe, nítorí pé òun ni ọ̀rẹ́ kòríkòsùn. Òun lọba tó lè bẹ́ẹ̀ ṣe, òun ló lè bẹ́ẹ̀ gbẹ́rù ayé rẹ, òun ló lè bẹ́ẹ̀ rìnrìn àjò tí ò ní bojú wẹ̀yìn. Ọ̀rẹ́ tí ayé bá ti bá yàn rìnrìn àjò débì kan, ó máa padà sẹ́yìn, ó máa ṣu, ó máa bojú wẹ̀yìn. Ṣùgbọ́n ọ̀rẹ́ bíi Jésù kò ní bojú wẹ̀yìn, yóò máa bẹ́ ẹ lọ títí láé ni. Àfi tó bá tó sọ fún pé èyí tó bá mi rìn ti tó gẹ́ padà lẹ́yìn mi, ìgbà yẹn ni ó tó fi ẹ́ sílẹ̀. Ṣùgbọ́n tó bá sọ pé ó ti tó gẹ́ padà lẹ́yìn mi, Jésù wá rí pé kò ní fi ọ́ sílẹ̀, yóò máa bọ́ ọ lọ títí ni, yóò máa bọ́ ọ lọ títí, yóò máa bẹ́ ẹ ṣe ohun gbogbo tó bá fẹ́ ṣe, yóò máa tọ́ ẹ sọ́nà, yóò máa bẹ́ ẹ sọ̀rọ̀, yóò máa tì ẹ́ lẹ́yìn, wàá máa ṣàṣeyọrí nínú ohun gbogbo tó bá dáwọ́lé. Ọ̀rẹ́ bíi Jésù nìyẹn. Irú ọ̀rẹ́ wo lo dì mú? Irú ọ̀rẹ́ wo lò ń bá rìn? Irú ọ̀rẹ́ wo lò ń tẹ̀lé? Arákùnrin àti arábìnrin mi, ọ̀rọ̀ Ọlọ́run sọ fún wa lénìí wípé ká ṣe kí ni o? Ká padà sí ọ̀dọ̀ Jésù, ọ̀rẹ́ kan ṣoṣo tí kì í dójú tì ni. Ọ̀rẹ́ bíi Jésù kò sí láyé yìí. Jésù nìkan lọ̀rẹ́ òtítọ́. Ọ̀rẹ́ ayé yìí lè kọ̀ni sílẹ̀. Ṣùgbọ́n Jésù kò jẹ́ gbàgbé wa, kò jẹ́ gbàgbé wa o kò jẹ́ gbàgbé wa. Ọ̀rẹ́ òtítọ́ o kò jẹ́ gbàgbé wa. Jésù Kristi kò jẹ́ gbàgbé wa. Ní orúkọ Jésù yóò dára fún wa o. Ní orúkọ Jésù, Ọlọ́run á gbé yín ga, yín lógo, á ṣe yín lọ́ba àwọn ọba. Lórí ọ̀rọ̀ yín èyí tí ẹ bá wa sọ ní àkókò yìí, Ọlọ́run ẹ ṣé, gba ọpẹ́ wa. Àti bá wa sọ̀rọ̀ nípa irú ọ̀rẹ́ tí à ń tẹ̀lé. Bàbá, a fẹ́ kẹ́ fún wa ní oore ọ̀fẹ́ láti lè máa tẹ̀lé yín, nítorí pé ẹ̀yin ni ọ̀rẹ́ kan ṣoṣo tí kì í dáni. Ẹ̀yin ni ọ̀rẹ́ kan ṣoṣo tí kì í dójú tì ni. Ẹ̀yin ni ọ̀rẹ́ kan ṣoṣo tí kì í padà lẹ́yìn ẹni. Ẹ̀yin ni ọ̀rẹ́ kan ṣoṣo tí ń bá ní gbèrú ayé ẹni. Ọlọ́run á gbé yín ga, yín lógo, torí pé ẹ ti gbọ́ igbe àti ẹ̀bẹ̀ wa, ẹ ti gbọ́ ọ̀rọ̀ wa ní ọ̀sán yìí, ní àkókò yìí. Ọlọ́run ẹ ṣé, gba ọpẹ́ wa. Bàbá, a fẹ́ kẹ́ máa bá wa gbé ẹrù ayé wa, a fẹ́ kẹ́ máa bá wa rìnrìn àjò ayé wa, a fẹ́ kẹ́ jẹ́ ọ̀rẹ́ wa tímọ́tímọ́, a fẹ́ kẹ́ jẹ́ ọ̀rẹ́ wa pẹ́típẹ́tí. Ọlọ́run lórúkọ Jésù, ó yá jẹ́ ọ̀rẹ́ wa, jẹ́ amọ̀nà wa, jẹ́ dídarí wa, jẹ́ atọ́ni wa, jẹ́ olùmọ̀ràn wa. Lórúkọ Jésù Ọlọ́run àánú, a fẹ́ kẹ́ jẹ́ olùmọ̀ràn wa, tẹ́ máa gbà wá nímọ̀ràn lójú oorun, lójú ìran, lójú àlá, tẹ́ máa bá wa sọ̀rọ̀ ní gbogbo ọ̀nà, ní gbogbo ìgbà. Ọlọ́run àánú, ó yá ẹ ṣe bẹ́ẹ̀ fún wa. Ọlọ́run a dúpẹ́ nítorí pé ẹ ti gbọ́. Jésù Kristi Olúwa wa, àmín.